آمين. وحمدي ثم صلي وهللا فكبر وحسبي ثم سبح وأوكلا ويكفيك ذكرها في أمرك مرتان لا إله إلا الله تهدي به فردا جزيلا مكملا إلهي أرجو العفو منك تكرما. ẹni tá a jẹ àlùbáríkà rẹ̀ lọ́rùn tá a bá ta yé yín kalẹ̀ só burú jù. kun lahu shakuran. ẹni bá ṣe oore fún ẹ máa dúpẹ́ ni ìrántí ànábì ìmoore ni pé ọlọ́run ó ṣeun tó fa ànábì hàn án. dami lóhùn. shakuran yakun ma'rufuhu gaira da'i'in. tó o bá ti lè dúpẹ́ fún olóore rẹ oore tó ṣe fún ọ kò wéèsì nù. àṣẹ tá à ń ṣe yìí àwọn fi mẹ́mí ìmoore yẹn fún àná Muhammad ni. alamatu shukiri limarihi. ẹ wá máa gbọ́. ìlànà hamudihi. bẹ́ẹ̀ni o bá dúpẹ́ tó fẹ́ sọ̀rọ̀ lóòótọ́ tó fẹ́ dúpẹ́ oore wọ́n ní kọ́ polongo rẹ ni àsìkò tó ká bẹ́ẹ̀rì iyì ànábì. bàbá jẹ́ ni ó mọ oore ìlànà hamdi àwa lọ́gùn rẹ yorùbá nàbì dáadáa. sallallahu alayhi wa sallam. ìlànà sukiri ẹ lọ́gùn rẹ níjọ́ mi ẹ sọ̀rọ̀ àkúnmi mọ́lẹ̀ tẹ́ pa rẹ̀ kúnmi ẹ̀ dẹ́mi ló dáadáa. níjọ́ mi ẹ tún so màálù mọ́lẹ̀ wọ́n mọ̀ sẹ́sẹ̀rẹ́ lójú agbo àyọ̀ máa jẹ́ kí ló dé àbá àná 20 million lónìí kò tó ànábì tí ó kú àwọn àlìjẹ́ náà. sallallahu alayhi wa sallam. fa innaka mawlaya la tukhayyibu abdaka. faya layta bushra law atatni fil karam. فأعلم منها كيف حالي عندك. سلامي على المختار من خيرة الأمم وأكرمي مبعوث به رسل قد ختم. صلاة على النبي الكريم. سلامي على من شق جبريل صدره صغيرا ولم يشكو لذلك من ألم. àwọn tí ẹ máa yóò ń bọ ànábì ò tí ì déjọ. سلامي على طه وياسين والضحى. àwọn tí máa yóò ń bọ ànábì ti lọ lé. سلامي على الممدوح في النون والقلم. a dúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. alladhi man tawakkala alayhi kafahu. ọba tó ṣe pé gbogbo ẹni tó bá fara tì í kò ní ṣubú láíláí. torí pé ṣéyìn máa fara tì pọ̀ àwọn kan ń bẹ àwọn fara tì aljahu iyì ni wọ́n fara tì. Allah. àwọn yẹn wọ̀nyẹn ipò tí wọ́n wà ní náà ni yóò máa jọ wọ́n lójú lálàfo ọ̀sẹ̀ tó lọ yìí tí sí àrìn bọ́ sọ́wọ́ ẹlòmíì kánrin ẹni yìí ti dẹni àbùkù. Allah. wọ́n ti ti àìmọ̀ iye ọ́fíìsì mẹ́lòmíì lórí báyìí kódà yóò ti máa retí pé sẹ́yìn ti ránṣọ ẹ̀wọ̀n òun àbí wọn ò tí ì rán déédéé tó lò lọ́dún mẹ́rin wọ́n fòṣù kan wá díẹ̀ lẹ́yìn oṣù kan àwọn kan bẹ min ba'di izzatihim saru ila ta'abi lẹ́yìn ìgbà tí wọ́n lo yìí àtẹ̀yẹ tán wọ́n parí ẹ̀ sínú wàhálà nínú ọ̀gá ìnàró ẹ̀wí tẹnu yín
bí tí ó já sí náà lọ ṣé yìí náà nu iyì tábùkù gbẹ̀yìn ẹ̀ iyì téèyàn ní tán tí ò lè sunlé mọ́ lẹ́yìn ẹ̀ ana mayyitun wa izzu man la yamutu. Ana mayyitun bẹ́ẹ̀ni wa izzu man la yamutu. Qad tayaqqantu annani sa'amutu. ẹ dákun àfàlẹ́ sì ń gbé yìí fún mi èmi ò kú ọmọ òkú bẹ́ẹ̀ ṣe wò ó níyì tó àwọn tí ò lè wẹ̀ ní òpa àti ò lè bà lọ́wọ́ àwọn ni wọ́n wẹ̀ kàn wọ́n ní wọ́n fẹ́ gbé dé wọ́n gba Alájídé òsì mọ́ wọ́n gbé ọ̀gá dé òsì wọ́n gbókùdé wa izzu man la yamutu ẹ dákun torí Ọlọ́run mo ti ṣe wàhálà púpọ̀ ọ̀ ní dààmú tó fi lọ bọ́ lọ́run ẹ má dààmú láàmú rárá. Ana mayyitun wa izzu man la yamutu. kéèyàn pa ewo tí màá ń sọ̀rọ̀ ó dùn mí ju kó nà mí lọ because ara yìí ti sọ̀rọ̀ jọjọ́ orí rẹ lọ. Qad tayaqqantu annani sa'amutu. àfáàní tí n fi lè ṣe fáàrí pẹ̀lú yìí tayaqqantu annani sa'amutu ó dá mi lójú pé ń lọ níjọ́ kan. Allah. kí ni fáàrí wa minal kusuri ilal kuburi. Allah. bá a bá lo ilé ńláńlá tán a wà lóbi tá a fi ẹ̀gbẹ́ kan lélẹ̀ tá a ní yí padà mọ́lẹ̀ jáde kìyàmá. Wa uluwuka fil mabani tarahu izzan. ilé rẹ tó kọ́rin tó ń wu ara lẹ́lẹ̀ tó rò pé yìí ni. Yakunu minal kusuri ilal kuburi. àwọn tí yóò bá ànábì ò tí ì wá mi sẹ́wọ̀n yọ. Wa uluwuka fil mabani tarahu izzan. bàbá ìmáàmù àdúgbòlẹ̀ pàdúgbò wa Bádóore bàbá ìmáàmù Òkèèrà ńlá njọ́ tí ń joyè tí màmú àgbà gbogbo Èkó wa èmi mo ṣe wá àṣìjọ náà. náà Wa uluwuka fil mabani tarahu izzan. kátòdè kan bọ́sòdè kan ká kó aṣọ sáyìn búùtù ká máa pààrọ̀ ẹ̀ ká látàárọ̀ dalẹ̀ iyì náà kọ́. Allah. ṣùgbọ́n jẹ́ kan là á wọ aṣọ kan tá à ní bọ́ọ̀lẹ̀ mọ́dúnjọ́ kìyàmá ìmáàmù Òkèèrà ńlá. Idha tuqdiya wasiluhu. sign of good living ó wà lára wọn. owó pọ̀ gbogbo ẹja nú omi àyè lẹ́ńjẹ sáàbí ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ pọ̀ àfọwọ́ ni kíni ẹ̀tọ́ lọ́nà bá ti yẹ owó kúrò lọ́rọ̀ rẹ̀ ó kú ni ẹni bá lówó ọ̀dà ẹ̀ làgbo fún ó yọwọ́ nù ọlọ́run kan fẹ́ ròyìn ayé ó ní alimalu owó lọ́lọ́run kọ́kọ́ ti ṣáájú bí o bá sówó kò sáyè oníyàwó ọ̀lówó lọ ará àdúgbò ní ológbò ìwọ olóògùn tó ìfẹ́ ìyàwó tó fáyìn àmọ́ ọ̀lówó yóò wọlé rẹ̀ àmọ́ gbogbo ọmọ ìwọ kí o bí fún. Alifakiru fi. ọ̀rọ̀ owó lẹ̀ fi ń ṣe. Awtanihi guribatun. tó bá di tọ́pìkì mi tẹ́ fún mi lẹ́ẹ̀mí ẹ̀kọ́ kí ni ń jẹ́ owó. Tọ́. àwọn àfáà kan ń kọ̀ndẹ́mù owó àmọ́ ńgbà tó kọ́ mọ́ṣáláṣí ọpín káàdì ká bọ́ọ̀ náà bá yọlọ̀ síbo ní mọ́ṣáláṣí rẹ̀ ó ti yọrí ọ̀ sì jẹ́ alága ìyá rẹ̀ kálága obìnrin olóbìnrin lọ́ọ́ fi jẹ́ òun olówó lọ́ọ́ jẹ́ alága. iléyàdé wọn sọ àgbò márùn mọ́ta rẹ̀ ìwọ lọ́ra yín ṣùgbọ́n tó dáa fún lọ́rántì rẹ̀ bọ́ọ̀ náà bá yọlọ̀ sí ọ̀pọ̀ fún jẹ ẹ mọ kọ̀ndẹ́mù owó mọ́ ẹbẹ̀ lọ́n kó fẹ́yìn náà kẹ́ni ń bẹ ni wọ́n tó ọtí lówó tọ́ ní òda ọ́ ní rí ni. èyí bá níbi kó débi yàrá. Sallallahu alayhi wa sallam. tọ́pìkì tí ń fún wa èmi ṣẹ̀ṣẹ̀ jẹ́ wọ́n ń bi alága ní ìsìn ni njẹ́ alẹ́ sọjọ́ bí ànábì.
ìbéèrè ta ló bí yín báyìí tara sí èrè tó là lè ṣe. kèfèrí gan sọjọ́ bí ànábì ó sì dọ́mọ àlìjẹ́nnà fún ọjọ́ kan àbí làábì kí mo pè sọmọ àlìjẹ́nnà ni ṣùgbọ́n ọmọ náà ni wáyé tó ṣe pé every ọjọ́ Monday wọ́n mú kúrò nínú náà. إذا كان هذا gbàrà tí bẹ́ẹ̀ ni Muhammad كافرا جاء ذمه. Abu Lahabi ó lè mi ò ní lọ kí hàn àmọ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ tó fún nírò pé wọ́n bí àná Muhammad sallallahu alayhi wa sallam. ó ní lọ kí hàn àsánpọ̀ tiẹ̀ sọ pé àbúrò mi tíyàwó rẹ̀ lóyún ọmọ àbúrò mi tíyàwó rẹ̀ lóyún tó kú ó wá bí ọmọ àsánpọ̀ fún mi nírò dùnú mo sọ ọ́ dọ́mọ máa lọ. وتبت يداه في الجحيم مخلدا. ètò wọlé ọ̀sán ní Muhammad صلى الله عليه وسلم. kèfèrí ní Abu Lahabi ó sì gbèpè. أتى النبي في يوم الاثنين دائما. gbogbo ọjọ́ Monday ẹni Allahu Akbar. الله Ọlọ́run lásìkò kó yọ̀ọ́ sí pé wọ́n bí ọ̀rẹ́ mi Muhammad. يخفف عنه. tó bá ń sọjọ́ bí rẹ̀ tó gbé ọjọ́ tí yẹn bí tóbi kò dáná kò ro àmàlà kò tó kánópì báyìí o inú rẹ̀ kàn dùn pé wọ́n bí Muhammad ọmọ yẹn ó ṣoríire Ọlọ́run ní ọjọ́ Monday nìkan ẹ máa mú kó nínú náà. الله يخفف عنه. ọjọ́ Monday nìkan mú sọ́dẹ̀ nìkẹ́. للسرور بأحمد. ẹ dákun àwọn tó béèrè ẹ̀yin tẹ́ ẹ fẹ́ nìkan lẹ wá ó yẹ ká kún ẹ̀ tí ò fẹ́ wá ká kún ẹ̀ tó ta kò yín wá ká wá fà á kí wọ́n lágùn kó dórí kí wọ́n máa mú ẹ̀rí wá ẹ̀rí àmọ́ èyí ni kẹsẹ̀tì yóò dọ̀dọ̀ wọn. أتى النبي في يوم الاثنين دائما. gbogbo ọjọ́ Monday tí wọ́n bí Muhammad. صلى الله عليه وسلم. àwọn ọ̀rẹ́ rẹ̀ ò sí níbí. يخفف عنه. tó bá sèmi nìwọ ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ń pa ìwò jùlọ. أتى النبي في يوم الاثنين دائما. يخفف عنه للسرور بأحمد. Abu Lahabi olórí ibú tọ́lọ̀ ní tabati yàda Abi Lahabi wàtábà màágìnà ánìhù máàlùhù wà má kásábà máàlùhù má àgìnà ánìhù kódà wà má kásábà sọyọ sílẹ̀ náírà láti Lahabi wàmúra hamalata alhatab fi jidiha hablum min masad. Ọlọ́run ta lé pé tó tí mo ti gbèpè tó ń Ọlọ́run gbogbo ọjọ́ Monday wọ́n ní wọ́n túlẹ̀ nínú yà. Allah. torí pé nù rádùn sí bíbí tí a bí. Ànábì. ó yọ ọjọ́ Monday lẹ̀ ó padà takò àmọ́jọ́ Monday nìkan ó yẹ sọjọ́ bíi ẹni Muhammad. fama dhannu bil abdi alladhi tula umrihi. olùwà tó ọ̀tí wá sí kébé. bó lọ́lọ́wọ́ ṣe dájọ́ tiẹ̀ lọ́mọ náà tó lè mẹ́nìkan péré torí ọjọ́ kan tọ́lọ́ ní ẹ̀fílẹ̀ nínú ọ̀kẹ́ wọ́tọ̀ wá sẹ́ wọ́tọ̀ takò bó lọ́ọ́ ti dọ́mọ náà. bí ahamada masrura wa mata muwahida. tọ́ kú sípò ẹni tó gbà pọ̀ kan lọ́lọ́ muwahida ẹni tó pè Ọlọ́run lọ́kan. àṣà ìwúlẹ̀ àbí sọjọ́ bíi ànábì. fama dhannu bil abdi alladhi tula umrihi bi ahamada masrura wa mata muwahida. èsì àkọ́kọ́ nù muwahida oore àwọn ẹgbẹ́ àfáàgbà torala jí àgbà ní àfáàgbà ló dáadáa bí yàálẹ̀ ẹgbẹ́ àfáàgbà nù lọ́dìmú ìtìhádù kínní ẹ̀dá mi yìí nà Allahu Akbar Allah inú mi dùn báwọn
àfọwọ́kọ̀tún ní àsìlájàtì. àsìlájàtì. bíṣàjìràtì. bíṣàjìràtì. wàlúùdù. wàlúùdù àní àríjànàbí. alajani. adid. انشاد العربي الادبي لمدبي والفاق او فلطهق التمغرف لكل ادبي دجيج دوجي اخرب دار مكذبي على خالجتي اتى اليكم ابابي sali ati atawo rajiraja kaolol arimi rajiraja kaolol arimi rajiraja kaolol arimi. Allahu akbar. Allah. Sọ bẹ́ẹ̀ dáadáa. Allahu akbar. ọmọdé ìfẹ́ dàmí láàmú nírọ̀lẹ́. fama zannu bil abdi alladhi tula umrihi. àwọn ẹgbẹ́ àfáàgbà. bí ahamada masrura. tọ́lọ̀ ń fi ìmọ̀lẹ̀ alájí àgbàgbéga. ọmọ tá muwahida. kí ló dé tí alájí àgbàdọ́mọ kí wà fáàgbà. Allah. alayka bí ahli li khayri in shi'ta suhbatan. tọ́wọ́ bá yàn rìn ni ọba rìn. ó ti wà nínú àkọọ́lẹ̀ pé ẹ̀mí àfáàgbà bí ó ṣe gùn mọ́nu. bó mo lè fi mọ́lẹ̀ mi pa mọ́ sí tẹ́mi rí wa gùn gbọ́ọ́rọ́. àfáàgbà wa request fàlàjì àgbà. alayka. ìmọ̀lẹ̀ tí ń wè ẹ̀mí eré ogun yóò gba ọ̀dọ̀ mi kọjá. bí ahli li khayri. kí n wá sọ̀kalẹ̀ sí la kó lè bá a gbé níbi tí ó kárí ayé. ṣe ìta suhubata. ṣe lè o dagun. fàfi suhubati aburari talqali fawaida. tó bá ti bá ní rẹ́rìn ọ́ pàdé oríire ni. wàmọ́ jalasali atọ́ra. ọjọ́ bí méjìlá ń ṣe lónìí. ẹ̀ ń rántí ànábì ẹ̀ tún rántí àfáàgbà. masha allah. àwọn arántí alájẹ gbàgbé ọmọ kí àfáàgbà. allah. wàmọ́ jalasali atọ́ra. àfáàgbà. tọ́ba bí pé bihi. tí àfáàgbà ń tíráfù bọ̀ tí ń tíráfù bọ̀ njọ́ kan ní bá dé ìgbẹ́ tí ẹ fẹ́ sinmi lórí òkè àfáàgbà bá sinmi ní ẹ máa ń gbọ́ lóru. ta ni wọ́ nígbà tí ó jáde ló bá di ejòlá ó ní wá gé ọjẹ ìmọ́lẹ̀ rẹ ló bò mí mo ní wá kí ọ ni ọwọ́ sùn lé rẹ̀ lásán ejòlá wa ká ó ní sùn lẹ́mi lórí kèmí náà jẹ́ àlùbáríkà rẹ ọlọ́run o. wà á máa jẹ́ lẹ́sàlẹ̀ àtọ́rọ̀ tọ́ bábí pín tí àfàgbà dọ̀yọ́ àfàgbà bá dé ìlú Ọ̀yọ́ wọ́n fẹ́ láàfin ọba wọn ò wá mọ̀nà mọ́ ní bá ń dá nìkan dúró ọkùnrin dákun ilé ọba yín ni ń lọ wọ́n ní bàbá ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ gbọ́rọ̀ àfàgbà níta ni ò gbọ́rọ̀ máa gbọ́rọ̀ nísìn wọ́n ń lọ ilé ọba yín ó wá ń nàka wọ́n ní kò lè sọ̀rọ̀ máa sọ̀rọ̀ nísìn èmi ò bọ̀ sọ̀rọ̀ kọ́ mọ̀ gbọ́ kọ́ mọ̀ sọ èmi ọ̀rọ̀ mi ò gbọ́dọ̀ ṣòfò wọ́n sì ń gbọ́dọ̀ lójú ẹsẹ̀ wọ́n sì ń sọ̀rọ̀ lójú ẹsẹ̀. alayka. lẹ́ ń jẹ́ ó kọ́ wọn. bí ahli li khayri. bí ahli li khayri. in shi'ta suhbatan. in shi'ta suhbatan. fafi suhbati akhyari talqali fawaida. tọ́ba ní akhyari tọ́ba ní aburari. ayatumullah fafi suhbati laburari. fafi suhbati akhyari. fafi suhbati akhyari talqali fawaida. ọ̀kanu. naam. sáà lè sọjọ́ bí ànábì. ẹ dákun kí n tó jókòó. mẹ́rin ni ẹni oore ẹ sọ pé oore. oore. olóore. olóore. ìyọ́nú sí oore. ìyọ́nú sí oore. ìyìn ẹni tó ṣoore. ìyìn ẹni tó ṣoore. oore láyé tá a wá yìí.
olóore wa lànà Muhammad sallallahu alayhi wa sallam. torí tí o bá sá níbi Ọlọ́run ní dá ayé Ọlọ́run sì ní dá àwa náà ìgbà oore nìyọnu sípa wà láyé àti rọlọ́nsìn ìyìn oore àtolóore ní ká mọ ọ̀nà tẹ̀lé Muhammad tá a bá ní yàrá ìmọ̀ oore ànítakọ̀ ànábì. wa man yusri ma'rufan ilayka fakun lahu. ẹni bá ti ní ọmọ sọjọ́ bí ànábì mọ́ nǹkan mẹ́rin ni ò ní ṣe mọ́ ẹni kí ni àkọ́kọ́ kò ní kírun mọ́ wa man alladhi ja'a bil huda sallallahu alayhi wa sallam. ta ló mú ọ̀nà mọ̀ wá bá wa anabi. ẹ dá mi lóhùn nígbà tó lọ́n fẹ́ polongo ẹ̀sìn ta ló fi rán sallallahu alayhi wa sallam. sọ́nà polongo rẹ fúnra rẹ ẹ dá mi lóhùn ẹnu ta la ti gbọ́ Islam inú kí ni Islam wà irun Islam gan gbọ́dọ̀ má sọjọ́ bí ànábì yóò jí àjọ kìyàmà ẹni tó bá ti ní àmọ́ sọjọ́ bí ànábì ẹni kó má kírun mọ́ gbogbo ọjọ́ tí bá ti ń kírun ń sọjọ́ bí ànábì nù torí ànábì la fi kí ni rájà mọ́ irun ẹni kí tún ni ò ní ṣe mọ́ kò ní gbààwẹ̀ mọ́ sọ́ọ̀mù Ramadan tala lọ́n fi rán ẹ̀ dá mi lò anabi. wọ́n ti ń gbààwẹ̀ ká tó kánàbí ò tó dé àmọ́ kárí ayé ni ti Ramadan àǹjẹ̀nù gbà èèyàn gbà à ń gbà Mọ́kà lẹ́ẹ̀kan náà Mọ̀dínà Nàìjíríà gbogbo ayé lẹ́ẹ̀kan náà lóṣù kan náà mọ́sọ̀jọ́ bí ànábì máa kò kàn wá ṣùgbọ́n má gbààwẹ̀ náà mọ́ torí ẹni tọ́lọ́ ń fìràn lọ́ọ́ fẹ́ràn kí lè lẹ́ẹ̀kẹta kò ní lọ Mọ́kà mọ́ hajj ta lọ́ọ́ ń fìràn jẹ̀mọ́ òyìnbó rẹ̀ ẹ tó gbàdúró hajj wá fún wa tá a bá celebrate ẹ pé ọ̀sẹ̀hún tọ́ ọmú Mọ́kà wá kò jù bẹ́ẹ̀ lọ ni ẹ dá mi lóhùn. wa man yusri ma'rufan ilayka fakun lahu. ẹni bá ṣe oore fún ọ kódà àṣepánẹ́mì ni ó sì pẹ́ wa sallallahu alayhi wa sallam. ṣáàfì olùmọ̀ṣẹ́fà ó yẹ ká celebrate ẹ njọ́lù kìyàmọ̀ tọ́lọ́hún ó yarí tí ò ní yọjú sí a ta ni ó pè Ọlọ́run jáde fún wa ẹni tá a jẹ àlùbáríkà rẹ̀ lọ́rùn tá a bá ta yé yín kalẹ̀ só burú jù. kun lahu shakuran. ẹni bá ṣe oore fún ẹ máa dúpẹ́ ni ìrántí ànábì ìmoore ni pé Ọlọ́run ó ṣeun tó fà ànábì hàn án. dami lóhùn. shakuran yakun ma'rufuhu kayra da'i'in. tó o bá ti lè dúpẹ́ fún olóore rẹ oore tó ṣe fún ọ kò wéèsì nù. àṣẹ tá à ń ṣe yìí àwọn fìmí ẹ̀mí ìmoore yẹn fún Muhammad ni. alamatu shukiri limarihi. ẹ wá máa gbọ́. ìlànà hamudihi. bẹ́ẹ̀ni o bá dúpẹ́ tó o fẹ́ sọ̀rọ̀ lóòótọ́ tó o fẹ́ dúpẹ́ oore wọ́n ní kọ́ polongo rẹ ni àsìkò tó ká bẹ́ẹ̀rì iyì ànábì. bàbá jẹ́ ni ó mọ oore ìlànà hamdi àwa lọ́gùn rẹ yorùbá ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. ìlànà sukiri ẹ lọ́gùn rẹ níjọ́ mi ẹ sọ̀rọ̀ àkúnmi mọ́lẹ̀ tẹ́ pa rẹ̀ kúnmi ẹ̀ dẹ́mi ló dáadáa. níjọ́ mi ẹ tún sọ màálù mọ́lẹ̀ wọ́n mọ̀ sẹ́sẹ̀rẹ́ lójú agbo àyọ̀ máa jẹ́ kí ló dé àbá àná 20 million lónìí kò tó ànábì tí ó kú àwọn àlìjẹ́ náà. sallallahu alayhi wa sallam. faman katama ma'rufa minhum fama shakara. ó kù ṣẹ́jú márùn-ún bẹ́ẹ̀ báyìí lè foore pamọ́ tí ò fi ànábì yàn fama shakara gbogbo ọgbẹ́ tó bá lòun dá fọlọ́ ọlọ́run ó dà padà. idha ma sadiki nala khayran fakhanani. Mọ́kà tẹ́tí ní wọ́n sọjọ́ bí ànábì. Àràfá tí mo ṣe káyìn pẹ̀lú òun pẹ̀lú èyí lárúbáwá ẹ̀ lárúbáwá kan wá gbé alọ́kọ̀ òun wá ń pe ànábì nínú mọ́tò èmi rẹ̀ lájọ́ wa náà kà tó tá a dá mọ́tò náà gbà ló bá wojú ẹ̀ ó ní ìlú wo Nàìjíríà kò bá sọ̀rọ̀ mọ́ lábá débi tí a ti sanwó fún ó lásán bọ̀ tí ń dá ọkọ̀ ànábì lágbárí mi o ó ní mo bùn ín lówó ọkọ̀ tẹ́gùn látàárọ̀. Allah idha ma sadiki. Lárúbáwá ó ní. nala khayran fakhanani.
gbogbo tí wọ́n ní lárúbáwá yìí gbà ni mo dánwò ní Mẹ́kà tí mo lọ kẹ́yìn níwájú mọ́sálásí ànábì ní wọ́n bá dá kúkú bàndírì lẹ̀ lábàṣẹ ogbẹ́ àtiwájú gbogbo lárúbáwá dúró àwọn ansàṣẹ ogbẹ́ mo fẹ́ kí wọ́n sọ̀rọ̀ mo fẹ́ fẹ́ràn n bá ní tí yìí bá ṣe pé wọ́n bí nílẹ̀ yìí ẹ̀ ní ju àlọ́ bí ibà sànábì kí là wá ṣe nínú ọ̀ràn yín kí là ń wá yóò bọ̀rọ̀ jẹrẹ. fama dhanbu indi lilladhi khana aw fajara. kí lè fẹ́ lọ mú bí ibà ṣe olóríire olùgbàlà wa. sallallahu alayhi wa sallam. Ọlọ́run. salami. shafi'ul mudhnibin. ala asli. gbogbo àwọn tí wọ́n bí tọ́lọ̀ ti bínú sí. àdébí wa ṣe báyìí. sallallahu alayhi wa sallam. Ọlọ́run ní kí ló fẹ́ yóò ní njoko. gbogbo àwọn ìjọ mi ọwọ́ tí mo nà yín mo fẹ́ kí wọ́n máa kọjá kí wọ́n má sì rò ṣe. sallallahu alayhi wa sallam. ẹni bá yòó mo rẹ jákè ò ní parẹ́. salami ala asli wujudi muhammadin. arábìnrin kẹ́ni kí wọ́n má ká mọ̀ kó jáde wọ́n ti sẹ̀. wa man kana nuran qabla adama musfira. olówó orí mi ọ̀gá mi ànábì Muhammad. lahu sajadat kullu malaiki idra aw. ọkọ tó ti yà yín bàbá sunkún ìwọ náà sun wọ́n fẹ́ nu kún ọ̀gá wa nù. sallallahu alayhi wa sallam. ẹni bá sọ bẹ́ẹ̀ ẹnu rẹ ti dọ̀wọ̀ jágbe. sallallahu alayhi wa sallam. lahu sajadat kullu malaiki idra aw. gbogbo tọ́lọ̀ ń bẹ̀ á ọlọ́run ò bẹ̀ á káfí ṣe kò ní ẹ dákun ẹ kírun ó pàṣẹ ẹ̀rùn ni kò ní ẹ dákun ẹ gbàwẹ̀ wọ́n ní sallu alayhi wa sallimu taslima. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. ọlọ́run ní ẹ kún mi lọ́wọ́ ẹ bá mi kírun kò ní ẹ kún mi lọ́wọ́ ẹ gbà bẹ́ẹ̀ bá kí ẹ jìyà ló sọ. wọ́n ní yá ayé olèjì náà mọ̀. inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. ọlọ́run mi fúnra ara mi. wa malaikatahu. àti màláíkà mi. yusalluna ala nabi. inna lolo inna dájúdájú. inna Allaha dájúdájú ọlọ́run. wa malaikatahu. ẹ̀fínlẹ̀ ìmọ̀ ẹ̀sìn mi náà bẹ́ẹ̀ èmi náà fẹ́ ràn lọ́wọ́ ní ìsìn náà mi náà wa malaikatahu. àti màláíkà rẹ̀. yusalluna ala nabi. ẹ tí o bá yóò bá nàbí ń wá wàhálà lónìí o. inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. ẹ yóò bá nàbí rẹ̀. ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. obìnrin tí ń sunkún yóò wà ní Jánnà. sallu alayhi wa sallimu ìjẹ̀sùn yà ànábì ló kó sílẹ̀. taslima. nígbà tí ń rí ànábì ló ti wá lọ. sallu alayhi wa sallimu taslima. ẹyin kúrò ẹ̀kọ́ tó sí yà yín. ń múra àti jòkónù ẹ̀fílẹ̀lẹ̀ ẹ yóò bá nàbí dáadáa. inna Allaha bẹ́ẹ̀ni. wa malaikatahu yusalluna ala nabi. bàbá ìmáàmù lókè ra ńlá bẹ́ẹ̀ni bí ẹ bá yóò bá nàbí yóò dùn mí. inna Allaha wa malaikatahu. gbogbo ẹ̀ tó bá ní ká má sọjọ́ bí ànábì lẹ́yìn pé àlẹ́ pé ànábì lọ́lọ́ kò sí ní tá a pé ànábì tí ó jùlọ. sallallahu alayhi wa sallam. àwa sọjọ́ bí ànábì ẹ dákun ọjọ́ bí ànábì àwa ra bisikíìtì lásán nǹkan ní nà á pa ni níbi tí a kàn ń ṣe boxing day tí wọ́n ná over 50 billion ẹ̀gbọ́n tí mo wí tí a kàn ń ṣe moon day
ti kìíní kan Sunday Turkey Day Independent Day kìíní kan day Children Day gbogbo nǹkan day kí ló tún wí ní tiẹ̀ jẹ́ Democracy Day Demo plus crazy Democracy Day June 12 wọ́n tún múra kalẹ̀ báyìí October kìíní kan wọ́n múra kalẹ̀ October Easter agbọ̀lódé Easter ọjọ́ ìbàjẹ́ ọjọ́ val wọ́n tún gbọ́jọ́ rẹ̀ kalẹ̀ àwọn kan wá kójọ wọ́n láwọn ò ṣe kìíní kan mú de àwọn ò ṣe Sunday àwọn ò ṣe wrestling day wọn ò ṣe boxing day ọjọ́ ànábì ni ẹ mú gbogbo day tó wà láyé gẹ̀ tí o bá sànábì kò lè sí day. anta alladhi lawlaka ma khuliqa mur'un. gbogbo ẹ̀dá tó bá ní ká má sọjọ́ ìbí ànábì kó má sàsọ sínú òrùn mọ́ torí òrùn gan torí ànábì lọ́lọ́ fi dá. anta alladhi bí o bá sànábì kò sọ̀rùn lawlaka kò sì gbọ́dọ̀ súnsún jẹ́ iná gan tá à ń lò láyé torí ànábì nínú fi wáyé kò gbọ́dọ̀ wẹ̀ mọ́ torí omi tá à ń lò torí ànábì ló fi wáyé. ma khuliqa mur'un. tó bá gba atẹ́gùn sára yóò jìyà lọ́dọ̀ Ọlọ́run torí atẹ́gùn tí ń fẹ́ torí ànábì ní fi ń fẹ́. kalla wala. ẹ̀yin aláìmoore. khuliqal wara lawlaka. tó bá tiẹ̀ lákọọ́lẹ̀ pé ká mọ̀ sọ́jọ́ bí ànábì Ọlọ́run tó wá lọ́rẹ̀ ẹ̀hún ní kọ́. Allah wa dammal ilahu sima nabiyyi ila simihi. mo tiẹ̀ yarí máa kí lọ ń dàsúbà ní àyìnbá wo. wa dammal ilahu sima nabiyyi ila simihi. bẹ́ẹ̀ bá túká àwọn ẹ̀dá kan bẹ tí màsí wà sí tó ń gbọdọ̀ má dá. idha qala fil khamsil mu'adhdhinu ashhadu. bára mi ò bá tóbi ni lórí irun bó lo kọ lẹ́sẹ̀ dókò ẹgbẹ́ okọ̀ Ọlọ́run kámọ́ sọ́jọ́ ìbí ta ni mọ́ ẹ̀ pa ayé rẹ̀. sallallahu alayhi wa sallam. èmi lẹ́wọ́ fi sọ́jọ́ ìbí rẹ̀ tó báyìí nísìn àti ìpàrà kún mi 50 èyí bá débi jẹrẹ. wal anbiya'u wa kullu khaliqin fil wara war rusulu wal amlaku tahta liwaka. ẹ̀yin obìnrin yòówù bá débi lọlé. wal anbiya'u wa kullu khaliqin fil wara. ǹjẹ́ àlọ́ sọ́jọ́ ìbí ànábì ẹ wá dà nísì. gbogbo ohun tí mo sọ ẹ dáhùn fóònù tí mo kà kalẹ̀ alẹ́ sí àbá àlẹ́ sí wọ́n bẹ̀ ẹ́ ní àbó pọn dandan kí mo sọ ó pọn dandan ni ó di túláàsì ni kódà kálukú gbọ́dọ̀ máa dá sínú ilé rẹ̀ tá a dáná ráńpẹ́ ẹ̀yìn bá nẹ́bí tọ́sí ráìsì ráńpẹ́ tọ́pàdé ẹ̀ sí èéṣe mo sọjọ́ bí ọ̀gá mi ẹ̀yin ọmọ ẹ jẹun ìyá lágbájá àníjà wọn lónìí lágbájá mo sanwó skul rẹ lónìí èéṣe mo sọjọ́ bí àná Muhammad. wal anbiya'u wa kullu khaliqin fil wara. inú ẹ̀mí dùn pé mo sọjọ́ bí ànábì tínú tiẹ̀ náà bá dùn nàró kọ́ yòówù rẹ̀ lẹ́kẹ̀lẹ́. sallallahu alayhi wa sallam. war rusulu wal amlaku tahta liwaka. ẹ ti kọ́ ní ìsìn. a kú oríire bí ṣe sunkún nínú mi ń dùn. wal anbiya'u. ntọ́lọ̀ ni o ṣe lónìí ń tiẹ̀ náà. fil wara. a ti wá gbọ́dọ̀ ànábì àbá àgbọ̀. war rusulu. dá mi lónìí dáadáa. wal amlaku tahta liwaka. ẹ ń wẹ̀ mí nìyẹn kí náà ti ń jó mo ti kú ànábì mọ́ ilé àbá. ya akrama thaqalaini ya kanzali wara. judili bi judika warudini biridaka. o fẹ́ kọkùnrin ó gbé ni. judili. tọ́lọ́kùnrin tó bá gbé ara rẹ̀ mọ̀ sẹ́ fúkẹ́fúkẹ́. bi judika warudini biridaka. ẹ̀yin obìnrin ẹ mọ̀ gbọ́dọ̀ kíláàsì bẹ́ẹ̀. ya akrama thaqalaini. sẹ́ni fún bẹ́ẹ̀ fà ọ́ lásán. ya kanzali wara. ọ̀fà yá. judili bi judika wardini biridaka. judili bi judika
liwaka. ẹ̀yin obìnrin mo fẹ́ kéwú túbà nù. ẹni bò láti sọjọ́ bí ànábì tòní. ẹ bí mi jèrè. ayakum. ẹ bí mi. ẹ bí mi. imtisalu bi akhlaq shariha. Allahu akbar. tábà sọjọ́ bí ànábì. kásárì kọ́sì ìwà ní Muhammad. Asharifa. àwọn àwà ànábì tí máa kó yìí bá ní. Allah. ẹ yòówó rẹ jèrè. sallallahu alayhi wa sallam. bó o lọ wí ọmọdé. wal anbiya'u. inú mi dùn lónìí. wa kullu khaliqin fil wara. mo rí ìsìlámù dá lóhùn mo rán ọmọ ìyá mi dá lóhùn. wa rusulu. n tí n ṣe ni mo ṣe lónìí alifa sala tí mo fi sórí ìjòkó ni. wal amlaku tahta liwaka. ní mo sí bó o lọ wí. wa rusulu wal amlaku tahta liwaka. lọ́dọ̀ bàbá wákìlù lè káàdì rí bí mo ṣe kúrò ní àjálá náà lọ́dọ̀ tẹ̀fútù ibẹ̀ mo lọ ní ìdájì ọ̀dọ̀ yín sì ní ìlú òmò gbàdébẹ̀ hàn ọdẹ òmu ọdẹ òmu. mo gba báńkẹ́ mọ́ dé ọdẹ òmu ọdẹ òmu dájà gbọ́dọ̀ wí. wal anbiya'u wa kullu khaliqin fil wara. obìnrin tí kò paracetamol jẹ́ ń pariwo àṣì páálí rẹ nílànà ọgbẹ́ wa torí ẹsẹ̀ ń ro mi ní báńkẹ́ mọ́ mo nà ro wákàtí mẹ́rin mo padà ọ̀fà wákàtí mẹ́rin ọdẹ òmu wákàtí mẹ́rin wákàtí márùn mo lò ní odò plana nìbàdàn wọn ò yùn bọ̀ nẹ́mi dáadáa. warusulu wal amlaku tahta liwaka sallu alayhi la'allakum tanju bihi. ó náà yọ ọmọ mi ó ní ẹsẹ̀ salatu fún àná Muhammad ẹ sọjọ́ bí rẹ̀ ẹ jẹ́nu ara yóò dùn ẹ má sọ ẹ tó yípo àdúgbò ẹ máa pé sallu alayhi wa sallimu taslima. sallu alayhi wa sallimu taslima. وسلموا تسليما صلوا عليه وسلموا تسليما. صلوا عليه وسلموا تسليما. اللي بصيرة نحو طيبة مصرى لأزور قبر الهاشمي محمد. صلوا عليه وسلموا تسليما. لما فشى رياء في أكنافها وتكمش الهجاجنا ومحمد. صلوا عليه وسلموا تسليما. هو وابل أمال أنا من أمور بل كل خلق الله دون محمد. صلوا عليه وسلموا تسليما. إكل لمن ذا يشوكك بالورى فأقول إني عاشق لمحمد. صلوا عليه وسلموا تسليما. إكل لمن ذا يشوكك بالورى فأقول إني عاشق لمحمد. صلوا عليه وسلموا تسليما. إكل لمن ذا يشوكك بالورى فأقول إني عاشق لمحمد. صلوا عليه وسلموا تسليما. اللي مسيرتنا وطيبة مصرعة ليزور قبر الهاشمي محمد. صلوا عليه وسلم. الحق النبي محمد صاحب الداني. النبي محمد صاحب الجمال. 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 إلهي بمحيي الدين مولى العناية وكل النبي محمد صاحب الجمال. الله النبي محمد صاحب الجمال. النبي محمد صاحب الجلال. النبي محمد صاحب الجمال. النبي محمد صاحب الجمال. ألا يا رسول الله كنت رجعنا.
النبي نبرا ولم تأك جابيا النبي محمد صاحب الجمال النبي محمد صاحب الجمال النبي محمد صاحب الجمال ألا وكنت رحيما هاديا ومعلما ليبكي عليك اليوم ما كان باكيا النبي محمد صاحب الجمال ألا النبي محمد صاحب الجمال النبي محمد صاحب الجمال الذي دعا رسول الله أمي وخالتي وعمي وحالي ثم نفسي ومالي النبي محمد صاحب الجمال ألا ولو كانت دنيا تدوم لأهلها لكان رسول الله حيا وباكيا النبي محمد صاحب الجمال ألا ولكن أتبنا ويفنى نعيمها ويبقى المعاصي والذنوب كما هي النبي محمد صاحب الجمال. Allah. Ìnáró wa a fi yé Ọlọ́run pa àgbàtà náà Muhammad. Sallallahu alayhi wa sallam. Kulusi kiyami. Ẹ kú tọ́jú wa. Àwọn manami bilailati. Ẹ máa gánà ní wálé ẹ lọ́jọ́. Ala hubbi taha kullu ali Muhammadin. As-salatu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Tọ́ba yóò bá ànábì ọ̀ ní parẹ́. Sallallahu alayhi wa sallam. Tẹ́lẹ̀ni náà tó ní ká máa sọ́jọ́ bí ànábì. Julusi. Kó jáde kájọ fà á. Kiyami aw manami bilailati. Ẹ dákọ̀ yóò bá ànábì kọ́ débi. Ala hubbi taha. Ẹnu yẹs. Kullu ali Muhammadin. Ẹ fẹ́rẹ̀ balẹ̀ ká gbàǹkẹ́ wọlé díẹ̀. Ẹ dákun. Láàrin ìṣẹ́jú méjì péré. Ẹ tẹ̀lé mi ni. Àwọn tí ń tẹ̀lé tí ò tọ́lọ̀ wọn ò gbé pamọ́. Ọlọ́ba eléṣẹ̀gó awọ yẹ̀rì pupa adiri. Tonti bí ó ṣe wọná. Ológun. Alóhùn fẹ́ bọ̀ ògún ní gbangba ta. Àwọn tí ń tẹ̀lé nǹkan tí ò jẹ́ ń pa. Wọn ò fi pamọ́. Ọlọ́ya ó fi hàn pé wọ́n tún ọlọ́ya lo. Ọlọ́bàtálá aláìlála. Wọ́n fi hàn. Wọ́n wà lè fi fẹ́ ní Muhammad. Sallallahu alayhi wa sallam. Yóò bọ́dọ̀ dáadáa. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run ní jẹ́ àwọn náà. Amiina. Kí wọ́n là nábì ní àṣẹ lónìí. Kí là nábì ní àṣẹ lónìí. Àkọ́kọ́ bẹ́ẹ̀. Alákọ̀ọ́kọ́ ń bẹ́ẹ̀. Tẹ̀fútù dà. Káì lóyún yọ tẹ̀fútù lónìí. Bó o lọ wí ọmọdé. Julusi. Kiyami aw manami bilailati. Tẹ̀fútù dà ní àyè. Ala hubbi taha kullu ali Muhammadin. Kalami wa sha'ani. Tẹ̀fútù. Harakati thumma laqlaki. Baba Tẹ̀fútù. Sururi wa huzni. Baba Tẹ̀fútù. Ishtiyaki Muhammadin. Tí a jọ lọ pẹ̀lú wọn ni. Fafi hali naomi. Thumma fi hali aqwati. Ẹ jọ lọ ni. Ugarridu shiri dhikra Taha Muhammadi. Sọ̀rọ̀ Tẹ̀fútù nìyẹn. Bó o lọ wí ọmọdé. Julusi. Kiyami. Ẹ bí mọ́nà mi kọ́ dẹ́ mi. Aw manami bilailati. Ẹ bá fọ́ ọ̀rẹ́ mi lága. Ala hubbi Taha kullu hali Muhammadi. Ala hubbi Taha kullu hali Muhammadi. Ṣé o Tẹ̀fútù? Ẹ sì yòǹbó ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. Ẹ náà kà kọjú síbi. Kí lóò ànábì wa ní ká ṣe? Tọ́. Tí ẹ bá yòǹbó rẹ̀ ní sọ́mọ́. Sallallahu alayhi wa sallam. Tí ẹ bá yòǹbó rẹ̀ ní sọ́mọ́. Sallallahu alayhi wa sallam. Gbogbo yẹn kọjú sí mi lónìí. Naam. Olówó la tí mo fẹ́ wí. Naam. Olówó la tí mo fẹ́ wí. Sàn. Ẹni kí mo fẹ́ sọ. Naam. Ànábìrẹ́ sí ìdíyàlì níṣẹ́. Karamallahu wajhahu. Owó ara ń sẹ́. Ó ránṣẹ́. Awákí Zuri àti Asiri sí ìdíyàlì òwò abárùn. Bárun.
Ànábì wa sùn lórí ẹsẹ̀ rẹ̀. Ànábì sùn lórí ẹsẹ̀ rẹ̀. Omi wa ń kán lójú ẹ̀ pa. Omi ń kán lójú ẹ̀. Ló bá kán sí Ànábì la. Sallallahu. Ànábì ní kí ló dé. Kí ló dé. Olóòrùn ti lọ wọ òrùn rírun kí ni. Òórùn yìí ni. Ẹ̀yin sì lẹ́rán mi ń sẹ́. Ànábì ní wọ́n sunkún. Ìwọ òrùn bọ́lọ́dé. Bọ́lọ́dé. Ó ní mi tí mo dé ni ó ní mo padà bọ̀. Máa padà bọ̀. Ọ̀ gbọ́dọ̀ wọ̀ báwọn máa padà bọ̀. Ó ní ibi tó ọdún wọn gbọ́dọ̀ lọ wájú sí mọ́. Máa padà bọ̀. Ọláàfẹ́ tí Àlí ní sí mi. Ṣé de Àlí? Karramallahu wajhahu. Báàbù ni ilmi wal irfan. Ọláàfẹ́ tó ní sí mi òrùn máa padà bọ̀. Òórùn máa padà bọ̀. Ó la ilaha. Illa Allah. Lòrùn bá dé bá yọ. Òrùn bá Ó ní kí yọ. tọ́kì nísìn. Ló bá kì í tán. Ló bá kì í. Ó ní máa lọ bí ọtí wá padà. Padà síbi ọtí wá. Gbogbo ẹni tí oríire ti sá fún Ọlọ́run jẹ́ padà wá lónìí. Amina. Agbára náà mo pe tẹ̀fútù padà wá. Bẹ́ẹ̀ni. O ti bẹ́ẹ̀ dọ́nà Àbújá. Àyàn òròyìn bá ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. Jẹ̀mọ́ ìwé ní náà. Naam. Kí wọ́n dà ànábì ní àṣẹ kí n tó máa lọlé. Kí ni Ànábì ní ká ṣe? Muwasatu bil mal. Oníkàlẹ́ bá àjọ mi. Kẹ́lẹ́ bá jọ mí. Ẹ fowó yín gbara yín láàyè. Ẹgbẹ̀rún yín láàyè. Ẹ gbara yín láàyè pẹ̀lú owó yín. Nínú owó yín. Tó bá ní ìbòrí márùn bu ẹnìkan níbẹ̀ kó kù mẹ́rin. Kókó mẹ́rin. Tó bá ní gíní márùn tó ti wọ̀ Tó ti fún wọ̀. ẹnìkan bẹ́ẹ̀ kó ní owó Kó kan. náwó kan. Tó bá lóúnjẹ ńlẹ́ tí sẹ̀múfẹ́ balẹ̀ rẹ jẹ fún yàrá kejì tí o ti jẹ. Bẹ́ẹ̀ni. Ọjọ́ mi nù. Ọjọ́ mínú. Wọ́n mu wasatu bil jah. Ànábì ní yìnyín. Ìyìn. Ẹ fi gba àwọn èèyàn láàyè tọrẹ yìí. Má dà lò. Ṣé wọ́n kọ́ sí mọ̀lídìí ọlọ? Kọ́lọ́. Owó tó àná lójú agbo kò lè tó 10,000. Bẹ́ẹ̀ni. Kò tó owó tó fi wo àkàndùn tó lọ́n bá mú ọ. Allahu akbar. Wọ́n fẹ́ lo yìrì ọ̀wá ń sá. Bọ́lọ̀ ń bá ara ọmọlẹ̀ kí lọ sí. Àbí. Oníwàhálà àwọn àfa pọ̀ mọ̀lídìí karùn-ún ní tí lọ lọ́dún ni. Ọlọ́run kẹ́ ọ ni. Tó bá ba tiẹ̀ jẹ́ tí wọ́n rántí rẹ̀ mọ́ lọ́mọ. Tí wọ́n pè ọmọ. Ìwọ ní programu sú ọ. Ìgbà táyé rẹ̀ dáa. Jí ó bàjẹ́ wò kọ́rí. Tí ó bàjẹ́ wò. Kán gbàgbé rẹ̀ wò ná. Wọn ò dá mi lóúnjẹ àwọn ṣé màá ní sáré sọjọ́ bí àná ẹ̀ mà bí mi nù. Wọ́n ta mí ń pa níkùn. Kẹ́yìn ó fi iyì rẹ̀ kó fi gbọ́ ọmọ làkejì láàyè. Kó ìgbà láàyè. Ẹnìkan fẹ́ ṣèyàwó ládùúgbò yín pálọ̀ tí ẹ sì dáa. Àwọn tí ń bọ̀ láti Ọ̀fà láti Ìlọrin Láti yóò wá Ìlọrin. lólè mi. Síbí kí wọ́n lọ lọ́jọ́ kan ní bọ́ bá kú wọ́n ti yàrá ń pa ni. Allahu akbar. Kó o tó rántí pín ogún rẹ̀ ọmọ rẹ̀ ó ti sá mọ́lámọ́lá. Bẹ́ẹ̀ni. Eku ó ti jẹ etí ó jẹ etí ó rà mọ́lẹ̀ ó ti rà mọ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀. Ètò lè jí kó yóò ti jí kó kọ́ ọmọ rẹ̀ ó tó yàn. Nǹkan ó ti bàjẹ́. Kódà wọ́n ti léyàwó rẹ̀ jìnnà níbi wá súpó nsúpó tó lọ ka mọ́ lóru. Èyí tó bá ti lògbó nú ìyàwó rẹ̀ sí àgbákò. Ó ṣàgbákò. Ẹni tí ò bá tọrọ ẹni wàá lògbó yẹnyẹn. كلامي وشأني حركتي ثم لقلقي Wàmúwásátù bìlì bádàní wálé xidimati. الله A máa fi ara ẹni síyàn bìlì bádàní wálé xidimati. Ẹni lọ́nà wo jama. Lọ́nà wo. Ọ̀rẹ́ rẹ bá ń sèǹdàwó lọ́ba àtó kánópì. Lọ́ba tó kánópì. Àṣàpọ̀ ọ̀jẹ̀ kó yẹ ẹ lẹ̀ fún ayé rẹ̀ ò ní bàjẹ́. Àmín. Ọ̀rẹ́ rẹ wá ń sèǹdàwó ìwọ ọ̀rẹ́ wá ń jẹ àmàlà lórí mẹ́rin. Bẹ́ẹ̀ni. Kí ló fẹ́ kọ́ tààrẹ ó jẹ. Ló tún lẹ́ran òtó. Ẹran tí ò wá tó ẹnu wọ ọ̀rẹ́ ni ẹ ti gbọ́. Ààrẹ rẹ jẹ o. Lẹ́nu. Tó yẹ kó sọ̀rọ̀ ǹjọ́ náà tó bá jó lóríire. Ó ti jẹ àmàlà lórí mẹ́rin. Lórí mẹ́rin. Dédé oúnjẹ yẹn mẹ́rin wọ̀ nìkan sí ìlú ra wọn. Wọ́n sì lóra wọn. Nígbà tí ìwọ ọ̀rẹ́ rẹ bá jẹ débi orí ibú kí ló fẹ́ kọ́ tààrẹ ó jẹ. Àbí. Tọ́ǹdọ̀bẹ̀ pọ̀. Tó ń dọ̀bẹ̀ pọ̀ tó ń gbọ́ mu bí ẹyẹlé. Allahu akbar. Ó lòfò ọ̀rẹ́ ó lòfò. Ọ̀rẹ́ sì ni lọ ń gbọ́ ọbẹ̀ mu sù. Bí ẹyẹlé. Ìmọ̀ òkè ra ńlá. Ṣé àwọn pé ọ̀rẹ́ ọ̀tá ń bẹ nú ọ̀rẹ́? Bẹ́ẹ̀ni. Tẹ́lẹ̀ fẹ́ mọ ọ̀tá tó wà nú ọ̀rẹ́ ibi tó kù sí ni yóò máa sọ. Àdúgbò ṣe náwó tó ọbẹ̀ wọn ò níyọ̀. Ẹnu ọ̀rẹ́ lẹ̀ ti bọ̀. Magi rẹ pọ̀ jẹ. Èmi lẹ́yìn tí wọ́n wí ẹran wọn yìí ń lè jẹ ju méjì lọ. Ẹ dá. Alájẹsòfò. Ó sì wá jẹ ẹran ìwọ ọ̀rẹ́ lọ́ọ́ mi ẹran bí èjòlá. Bẹ́ẹ̀ni. Kí ló fẹ́ kọ́ tààrẹ ó ṣe? Àbí ọ̀rẹ́ ta fún kọ́kọ́rọ́ lé oúnjẹ tó sí é lọ́jọ́ tí ó sì wà. Tó sí é lọ. Ẹ wọ́n gbé àmọ́ oúnjẹ wá sí é lọ ó máa ma yẹ̀yẹ́ ọ̀rẹ́ rẹ̀. Ó lóun fẹ́ dójú tì. Sọ̀rọ̀ pé ló ń yẹ̀yẹ́ ìwọ náà oúnjẹ ọtí ẹ lòjó rọ̀ tó gbọ́n gbogbo àgbàrá oúnjẹ lọ tí gbogbo àròtẹ́ lọ sá àrò létí ọ̀sà. Kádópì ó gbinú wò dànù. Ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n ṣàdúrà Ẹlẹ́ẹ̀kẹrin. tí ń pa àwọn alága. Mo wá sẹ́tì bin nasiha wa rushd. Kẹ́yìn ó ṣe
ìgbaniláyè pẹ̀lú ká ṣe wáàsí fún ni kọfí yàn mọ̀nà asóore kan ni ìyá alágbádá bọ̀ tí mo ṣe pé yóò dá ọmọ rẹ ò lè yàn báwọn tó bá ilé gbọ́ sí ọ lẹ́nu ọ̀sọ̀ọ̀rẹ́ fún un àṣẹ́pọ̀ kan ní òrẹ́ ni sọ̀rẹ́ fún náà fi ya wèrè níbi ká máa wọ́n rẹ̀ pé kò kàn mí ó sì kàn ọ́ ọmọ rẹ ti ń lẹ́kọ̀ọ́ kátó ní òkan tó bá dolè ìwọ ní òkọ̀ọ̀kọ̀ àṣeyẹ ká ràn yàn lọ́wọ́ débẹ̀ ọlọ́run ó jẹ́ àsòrí rẹ̀ amiina bin nasihati wa rushdi aw irshad káfí yàn mọ̀nà ta ni ó yàn rẹ̀ lálága níbí bẹ́ẹ̀ni alága bóòní ṣe dùn tó yìí tí ó yanra rẹ̀ alága ní òkò yànra wọn lálága bẹ́ẹ̀ni chairman náà bọ̀ Abdulhafiz chairman olówó wa Abdulhafiz olówó ọlọ́mọ̀sí alólòsì amiina àwọn kan ló sì òsì kò pani ló kọdà irọ́ irọ́ ni bẹ́ẹ̀ bá jí adìẹ gbé sẹ́ni tẹ́ ẹ̀rọ sí ni láíláí tó dà mọ̀ pé olówó kíni olówó màálù kódà olówó erin sẹ́bẹ̀ kọ́ wọ́n máa náwó sílẹ̀ tálíkà ilé wọn náà nà ọ́ nẹ̀ bẹ́ẹ̀ sì òun kọ́ gbé àwọn olólòsì tó wà ládùúgbò wọ́n wà lọ́bẹ̀ fàdí ẹ̀mí lẹ̀ o lójú wíńdò rẹ̀ ọlákùnláyé rẹ̀ bàjẹ́ tẹ̀fútù ọlọ́jọ́ bíi àná ká àná kakọ́ ní kòlíkítà ká máa tàṣà èmi tẹ̀fútù gba tèmi púpọ̀. èló lẹ fún ànábì ẹ̀ ń ṣèjọ ànábì yà ànábì tọ́lọ̀ ń wò máa ń la tó ṣe bó ti ṣe. Allahu akbar. nígbà tó ṣe pé àtọ́ ní fẹ́ǹsà wọn ò fẹ́ ju mẹ́rin lọ lẹ́tì rà. nígbà tí ń rà tí ń fi ọdẹ sọ wọn ì sí édè bẹ́ńjọ́ náà bí ọkọ̀ ṣe wá lẹ́sì tó ní náà fẹ́ǹsà kò tí ì sọ̀kalẹ̀ ní 4 million. àwa náà wà ní sísítẹ́ẹ̀mù tábánikà yọ sàká 4 million ẹ fà ní 400,000 lónìí èèyàn kan kò tún kàn mí o bẹ́ẹ̀ kéèyàn kọ́kọ́ rí fẹ́ǹsà tó mọ yín lẹ kọ́kọ́ rí òdodo ọ̀rọ̀ mo sọ sẹ́ mo mọ̀ gbà tí ara fẹ́ǹsà yín ó níye tí nǹkan jọ́nà lọ ká tó wá sí nǹkan mi mà bíi 4 mi èló ni 800 owó tí o ra táyà mọ́tò èló lẹ́ẹ̀ gbé kalẹ̀ lónìí wọ́n tí o lẹ́mí lẹ́ ń gùn àwọn afáàyín ló tún irọ́ èló lẹ́ẹ̀ fi kalẹ̀ wọ́n fún wa ní 50,000 naira. Allahu akbar. ẹ káre ẹ sọmaali. wọ́n fọ ọkọ̀ àfa ẹlòmíì kíkì oríire òwú. bẹ́ẹ̀ni. ó ní kò sówó lóde bó lè ṣe gbafẹ́ ọkọ̀ tí kò jẹ́ sílùú nù àsọlówó lọ́jọ́ kejì ló rà mí bó lè ò bá gbà yín àmọ̀pọ̀ lówó. ó lè onígbà ọkọ̀ yín. amiina. pẹ̀lú ògùn ọlọ́run olè onígbà. owó àdúrà tún kọ́. olówó àdúrà. níjọ́ ni tí mo wọlé yìí n wá fẹ́ kẹ́yìn ọmọ púpọ̀ mo wá pe tẹ̀fútù wá pè àwọn agbé mọ́tò wọn kalẹ̀ mo sì gún látàárọ̀ dalẹ̀ èyí náà lè jẹ́rìí torí tẹ̀fútù yìí ambassadọ̀ mi nù nígbà tí wọlé yóò ti gbọ́n mi lá yóò ti lá mi látọ̀nà yóò wá ní. tó bá tó wákàtí kan bàbá ó dé nísìn. ọ̀gá mi sì ní pè mí mo wá dúró jago mo ní ìrí tẹ̀fútù mo sọ fún alága mo ní ń jà ní òní wọ́n ní mo jà mo ní ń jà èèṣe ẹni bá fún ní ìyàwó ìdúró tí nìní àjàmọ́ nísìn rọ̀díyàláwò ànihun wọ́rọ̀dú ànihun ambassador mi tẹ̀fútù kódà tí a bá wọ́fà wọ́n kọ́ délé mi kó tó máa lọ lọ́rin ìfẹ́ ń pọ̀ jù tálẹ̀ ẹnìkejì tí ń pè. ẹnìkejì. alájà tó wà kálí tù sẹ́yìn tí náwó látàárọ̀ ó ti náwó pọ̀ fa. ń gbọ́ ọ ìlówó sí ni. amiina. máa bọ̀ níyà. alájà tó wà kálí tù ọmọ bàbá yìí mọ̀. bẹ́ẹ̀ni. ngbà tí wọ́n pè é lẹ́ẹ̀kan inú rẹ̀ dùn nínú náwó yàyà mo ní wàá máa kó anífà èló lẹ́ gbé kalẹ̀ èló lẹ́ fún aṣọ wa ń tòsí ó ti sẹ́wọ́n sí pa rẹ̀ máa mú bá obìnrin yìí dákun. tàbá gba báàgì rẹ̀ gan kí ni ó ṣe. àbí. àti ní báàgì kò sẹ́yìn wà. bẹ́ẹ̀ni. gbogbo àfa ló dá nǹkan jọ fún ọ lálùbáríkà ẹ mọ̀ pé níbi tí màá so sí ni ọlọ́run ní jẹ́ oṣù yín. amiina. olóòjì ẹ mọ̀ ní sí ni. amiina. oyè ta ló tún kù mbẹ́. ta ló tún kù mbẹ́. tade òyìn rẹ̀ lálága tó ní fún anabi di 5,000. 5,000. ìyàwó bàbá wa ìmáàmù òkè rà ńlá. Allah. ìyàwó àfa tó ti dolówó.
honourable ẹ má bọ̀ honourable. abájọ tí màmú ń dẹ́yọ tó kí ló kọ ẹgbẹ́ yín mercy of God èló lẹ́ fi bẹ́ẹ̀ 5,000 ẹnì kọ̀ọ̀kan yẹn tí wọ́n lọ dá 200 wá kẹfẹ́ rẹ́jísà ara yín. Allahu Akbar ẹnì kọ̀ọ̀kan. 5,000 náà ni. 5,000 wọ́n ní. honourable mo ti nà ró. honourable. mọ̀ tí mo honourable ni àwọn ọ̀rọ̀ bí àánú ọlọ́run ọba mi. honourable ọ̀sùn kìíní honourable àwọn ọ̀rọ̀ bí àánú ọlọ́run ọba mi. bàbá ní kẹ́nàró. ẹ̀nàró ọkọ̀ àwọn ọ̀rọ̀ bí èló lẹ́ fi ilẹ̀ honourable. rárá èló wọ́n fún wa ní 10,000 naira ìmáàmù náà wàá fẹ́ fi kún wọ́n lọ support ìyàwó àwọn honourable àwọn ọ̀rọ̀ bí tó ń gbádùn tí honourable tí ò kọ́kọ́ sí. ó ń tọ́jú ọkọ. Allahu Akbar ẹ̀wọ̀n honourable ojúmọ́ ń glitter ń kọ́ mọ̀nà àbí yàtọ̀ láàlá. bẹ́ẹ̀ni ojú bàbá ìmáàmù yìí. wọ́n lọ support yín pẹ̀lú 10,000. pẹ̀lú 10,000 naira. ẹ lọ kí ọkọ yẹn ní ẹsẹ̀. ẹ náà ṣeun. lójú gbogbo ìwà kí n rí báyìí. ẹ lọ kí wọn pé wọ́n ṣeun. gbogbo chia àti canopy ẹ̀ ló gbé fún wa. Allahu Akbar. Allahu Akbar. ọlọ́run lálùbáríkà. alájà táwa kálítù èló lè iye tó nínú o ti náwó wà látàárọ̀. honourable owó àdúrà bàbá ìmáàmù àgbà. bàbá ìmáàmù ni ìyàwó lè máàmù ni àgbọ̀dọ̀ gbowó lọ rẹ̀. ta ló lè fún ànábì ní 1,000. ẹgbẹ́ gbá wa 1,000 naira. àwọn ti hádùá dàbí yìí. alájà táwa kálítù owó àdúrà bàbá ìmáàmù. tọ́ lè fún àràrà tọ́ lè fún ànábì ní 1,000 tọ́ ní pòsí. 1,000 tọ́ ní pòsí. wọ́n sọ sínú gbá ẹgbẹ́ wa lónìí. ẹgbẹ́ wa lónìí. orí rẹ ti wú àbí òwú. ìdí kíni ìdí àyàn ìdí àyàn ò ní bàjẹ́. àmín. 1,000 ni mo pe o. 1,000. má mú mi wá o. ó lè lé lókè o. ó lè lé. má jẹ́ wálẹ̀. má jẹ́ ó dín. golden mother. ọ̀lẹ́bí kún. ìyá tí ń jó pàdé mi ni ẹ̀ ní parẹ́. 1,000 tó o bá ti ní máa mú bọ̀ ajá tíkẹ́ẹ̀tì oríire fún ọ. gbàgbé ẹ̀. 500. 500. mọ̀dáyì ìyá mọ̀dáyì ìyàwó bàbá mọ̀dáyì bàbá bàtà nẹ́bì ìyàwó bàtà nẹ́bì ni bàtà nẹ́bì ọ̀rẹ́ bàtà nẹ́bì. bàbá chairman. bàbá chairman. ẹ wá ìyàwó chairman ẹ mú máìkì mi wá ẹ nàró bàtà nẹ́bì ẹ nàró. bàtà nẹ́bì ẹ nàró. ẹ microphone mi wá ní sẹ́. Àdó kékeré Muslim youth wọ́n ti débi. ọkọ yín dà. ọkọ yín dà. ẹ lọ gbowó lọ ọkọ yín fún mi. ẹ fi wọ́n rán ọkọ yín sí bàbá. As-salatu ala nabi karim. As-salatu ala nabi karim. mo lè fún ànábì ní 500. mo lè fún ànábì ní 500 naira. kó máa bọ̀. bàbá abalẹ̀ kí ni lábòrà. bàbá abalẹ̀ lábòrà. balẹ̀ lábòrà dà. balẹ̀ lábòrà dà. balẹ̀ lábòrà. ilẹ̀ la fẹ́ lọ́dọ̀ tí. ilẹ̀ la fẹ́. ẹ wá ní adó tì mí. ilẹ̀. ṣe baálẹ̀ tó wà ń bẹ̀ ni. àbí. baálẹ̀ tó wà ń bẹ̀ ni. ẹ lálàáfíà ẹ nàró baálẹ̀ èmi dá baálẹ̀ kúnlẹ̀ ọ lálàáfíà. ọkọ ìlú. pẹ̀lú ògùn ọlọ́ọ̀ lálàáfíà. àmín. gbogbo bíi tí àlàáfíà bá wà lọ́hùn mú wa. àmín àmín. kí lè o tó mọ́ lónìí ọlọ́ọ̀jẹ̀ gbàlejò àlàáfíà. àmín àmín. kò wá ní dá padà sórí àwa. àmín. ẹ máa lọ ẹgbà tí ń lónìí nù. ẹgbà tí ń lónìí nù. baálẹ̀ lábòrà ilẹ̀ la fẹ́. ilẹ̀ la fẹ́. mo fẹ́ kẹ́ kọ ìtàn táwọn ọmọdọ́mọ yín ó lẹ́nu nínú Islam pé ń tọ́tẹ̀ ìjọba yìí ń wálẹ̀ ẹ̀ka tí a fẹ́ fi kọ́ mọ́sálásí àti ilé Ọlọ́run àwọn bàbá tí a ló gbé kalẹ̀ ìtàn tí ò lè parẹ́ nù ilẹ̀ plọ́ọ̀tù mélòó lẹ̀ fún wa. wọ́n ní bẹ́ẹ̀ bá ti ẹ̀rà kún bọ́ọ̀ ti ń sọ̀rọ̀ ń fa nílẹ̀ plọ́ọ̀tù ẹ̀yọ kan. Allahu Akbar. tẹ́ẹ̀bà wa rà kún wọn wà á dín àlówó. ó dín àlówó. chairman ẹ mọ̀ bọ́ta ẹ lọ gbàwé ilẹ̀ ní àárọ̀ Tuesday ẹ kọ̀wé ilẹ̀ ọ̀fẹ́ kókó méjì èló náà ń ta plot kan lọ́dọ̀ yín 1.5 àtìraka àárí 500 kò fi jẹ ẹ bá ṣe hà ṣe é rí ìtẹ̀tẹ̀ ẹ̀kọ́ lórí ìrántí ọmọ yín sórí rẹ nu torí àwa yóò ní kú tẹ́lẹ̀ kan náà ọmọ wo sì rántí pé ọba yín ló sọ̀rọ̀ fún àwa àyè bẹ́ẹ̀ kọ́ ni alága yín ni ló kọ alájà tó ọba wa àtàrà yín náà a nídìílẹ̀ plot méjì
ẹ fún wa nìkan ẹ wà á dín alówó níbi kan gbogbo olú yín ti sórí rẹ ní Allahu Akbar. Allahu Akbar. wọ́n ní tí mo wí hàn ṣe bẹ́ẹ̀. Ana ṣe bẹ́ẹ̀. ẹ lọ kọ́ lẹ́lẹ́ ẹ lọ gbàwé lọ́dọ̀ wọn. Ẹ lọ gbàwé lọ́dọ̀ tí wọ́n bá fún ọ ní ìwé tẹ́ ẹ lọ mọ rí bàbá yìí mọ́. Bẹ́ẹ̀ni. wọ́n ti máa kélé ru yín lórí àṣẹ méjì ní kí n tó lọ fà. wọ́n wá kélé lórí ẹ ní jẹ́ baálẹ̀ mọ́ ẹ di ọba. Ẹ di ọba. wọ́n gírèdì yín. Bẹ́ẹ̀ni tẹ́ dọba. baálẹ̀ ni wọ́n baálẹ̀ ni wọ́n. Pẹ̀lú ẹ̀nà ro. wọ́n gírèdì yín pẹ̀lú ògo Ọlọ́run. Àmín. ọlá tọ́lọ̀ fi ń jẹ́ Ọlọ́run. Àmín. ẹ fún wa ní ilẹ̀ mo béèrè lẹ̀ ẹ sì fún wa. Ẹ sì fún wa. ọkọ ọmọ yín ò ní tán lórílẹ̀ ayé. Àmín. àwa àdàbí yìí ò Naam. ẹ dá mi lóhùn Naam. ilẹ̀ ti dé o ẹ kékulú àlá fún wa. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan. As-salatu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. wọ́n tó bá ní tó fa nẹ́bí ìṣẹ́jú kan. Tọ́ni tó fa anabi ìṣẹ́jú kan. Máa mú bọ̀. Máa mú bọ̀. baálẹ̀ fún alówó ẹ máa lọ ẹ ti gba tí lónìí nù. Bẹ́ẹ̀ni. àmọ́kẹ́ sallu alayhi wa sallimu taslima. ẹ gbọ́n tí mo wí. Naam. máa mọ́wọ́ tiẹ̀ náà bọ̀ kó máa jẹ́ pé ọ̀fi kí ànábì káàbọ̀. sallu alayhi wa sallimu taslima. sallu alayhi wa sallimu taslima. bẹ́ntasi. sallu alayhi wa sallimu taslima. Majzuba. sallu alayhi wa sallimu taslima. sallu alayhi wa sallimu. ọmọ àfọwọ́ àbálùbẹ̀rẹ̀ صلوا عليه وسلموا تسليما صلوا عليه وسلموا تسليما ọlọ́run ọmọ ẹni ọlọ́run. علي مسيرة وطيبة مسرعة لأزور قبر الهاشمي محمد صلوا عليه وسلموا تسليما ọlọ́run ti ṣe. لما فجر إياه كنافيا وتكامش الحجاجنا محمد صلوا عليه وسلم قدرت أن أحمل دموع موابلا شوقا إلى هذا نبي محمد صلوا عليه وسلم الله ووابل أمه بعد كل خلق الله baálẹ̀ ti ń lọ yìí. محمد صلوا عليه وسلم ó fún ọ nílẹ̀ plọ̀tì kan lọ́fẹ̀ẹ́. Allah sallu alayhi wa sallimu taslima olóòtú tàfà. Baálẹ̀ ti lọ. o ti gbà bẹ́ẹ̀ lẹ́sìn. wa wabilu anamali amu alikullu khalqillahi nura Muhammad sallu alayhi wa sallimu taslima sallu alayhi wa sallimu taslima sallu alayhi wa sallimu taslima. يا رسول الله كنت رجعنا وكنت بنا برا ولم تكن جابيا Allah. bibasmalati wa asbalati kufina wa sọlisọlatin letọ abi adeyina. Àgbọ̀nà nù kó máa jẹ́ kíkí fún bàbá. ala adiri mina nubala inafusan fasọ atuhu bi ajaba mara ayina. Kásẹ̀ wá sí kò dáná. Ta'ali. Allahu Akbar. Ta'ali ila fata lasani Gbogbo wa náà kọwini wọ́n ọmọlúwàbí èèyàn. na ukutabun bimin bari iladeyina. awa sharafal akabira alakairin Gbogbo ẹni tí ń jẹ́ umala tàwọn síwájú akhiyaru lọ́dọ̀ wal wọn. umala ufina. lakudwatu shaykina najlul amini. Bàbá wọn mọ̀ agbaye sinna jabati alamina. Allahu Akbar. fasahalan marhaban bika ya Ọlọ́ba imamu àti sọ̀rọ̀ àbálọ̀ wa jẹ́ fún a'lam ayọ̀. bil uduri laqad Ẹ máa radina. wọlé. la yuhyi al arda wa asuka min fasadi ayamuhu yi lidini llahi fina. Allahu Akbar. kafamuhu yi lidini llahi fakara Bàbá náà tó ń bá lakal àdìgún wa. adabiyu a'lu kamali fina. Ọlọ́gbà àdàbíyà. isa tashku